ìrànlọ́wọ́ láì dáná dúró ṣe fún mi Jésù olóore ọ̀fẹ́. Ìrànlọ́wọ́ láì dáwọ́ dúró bàbá ṣe fún mi Jésù wọn ò máa gbé ọ̀gá bí o léèyàn fagbára rẹ̀ ọ Jésù mi ò máa léèyàn fagbára rẹ̀ ọ láyé mi níṣẹ́ mi ní ìgbéyàwó mi ní iṣẹ́ ìránṣẹ́ mi ní gbogbo ìkórìtà ayé mi ò máa léèyàn fagbára rẹ̀ ọ Jésù mi ò léèyàn fagbára rẹ̀ o agbára rẹ̀ wà síbẹ̀ o ìjọba rẹ̀ wà síbẹ̀ o èmi ò léèyàn fagbára rẹ̀ o ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o àwọn tó bá ràn lọ́wọ́ ló mú ìpìṣẹ ló ń rògbòlò ló ń ṣàṣeyọrí ìrànlọ́wọ́ o aláìní ràn mí lọ́wọ́ o ìwọ nìkan ni mo ní láyé àti lọ́run o ẹni tó bá ti ní ọ ó ti lóhun gbogbo ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o bàbá ọlọ́run ìrànlọ́wọ́ Jésù ìwọ mà ní ìrànlọ́wọ́ mi o lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ wá ṣe ìrànwọ́ fún mi o. Bàbá jẹ́ kí mi ránu gbọ́ àánú tẹ́nikẹ́ni ò rí gbà rí nínú ìran tí mo gbà wáyé Olúwa jẹ́ kí mi rí gbà sọ bẹ́ẹ̀. Bàbá jẹ́ kí mi ránu gbà o obìnrin ó ní sun ẹ̀jẹ̀ ó má dẹ̀ ránu gbà bàbá. Bàbá jẹ́ kí mi ránu gbà o aláàánú ni ọ́ Jésù aláàánú ni ọ́ náà tó máa ṣàánú fún lópin ọdún yìí tó máa rí tiwọn ṣe Olúwa kọrúkọ mi mọ́ wọn. Aláàánú ni wọ́n Jésù aláàánú ni ọ́ ìyanu ajániláyà ṣe fún mi kọ́dún tó parí ìrànlọ́wọ́ níbi tí mo lérò àti ibi tí mi ò lérò jẹ́ wá mi rí kó wá ìpè mi rí kó wá iṣẹ́ mi rí kó wá àyànmọ́ mi rí kó wá iṣẹ́ ìránṣẹ́ mi rí kó wá ètò ìṣúná mi rí kó wá ìgbéyàwó mi rí kó wá mi rí ní gbogbo ìkórìtà ayé mi bójú wo lẹ̀ kó ṣàánú mi o. Aláàánú ni ọ́ alágbára ni ọ́ Jésù alágbára ni ọ́ fagbára rẹ yanjú ọ̀rọ̀ mi àti gbogbo ọkàn tó ń wò mí ní àgbáyé tó ń gbọ́ mi sẹ́ fi agbára rẹ ṣe tiwa láṣẹ pé kọ́dún yìí tó parí alágbára ni ọ́ ọlọ́run mi alágbára ni ọ́ bójú wo lẹ̀ kó ṣàánú ayé wa alágbára ni ọ́ alágbára ni ọ́ alágbára ni ọ́ ọlọ́run tó ń ṣe ohun tẹ́nìkan ò lè ṣe o alágbára ni ọ́ bàbá fagbára rẹ hàn lórí ayé wa kó sì gba gbogbo fagbára rẹ hàn o kó sì gba gbogbo lórí ọ̀rọ̀ mi àti ẹ̀kọ́dún yìí tó parí ọlọ́run máa já wa láyà ìyanu ajániláyà ló máa ṣe fún wa ìyanu tó máa láòtú tí gbogbo àgbáyé máa mọ̀ lọ́lọ́run máa ṣe fèmí àti ẹ lórúkọ Jésù àmín.